Eléyìí má dẹ̀ tún lẹ́tí kéke ẹ wá gbọ́ bí Alhaji Wasiu Ayinde K1 the ultimate bó ṣe celebrate Oluomo lójú àgbo ó lágbára ó celebrate Oluomo ó ní ó ti di Abuja boy báyìí ó ti kúrò ní Lagos boy ó lẹ́tíkẹ́. Bákan náà ni Alhaji Wasiu Ayinde ni wọ́n gba Oluomo ní àwọn ìmọ̀ràn kan tó ṣe kókó tó ṣe pàtàkì pàápàá jùlọ lórí àwọn ọmọ ẹgbẹ́ National Union àwọn tó wà ní Èkó tó ṣe pé wọ́n ti jọ ní fàǹfà kan sí méjì lórí ọ̀rọ̀ ipò yìí bíi Sego àti istijaba. Kí ni àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn tí K1 the ultimate ti gba Oluomo lórí tó yẹ kó ṣe pẹ̀lú bọ́lọ̀ ṣe ti gbéga tọ́lọ́n ti sọ di 001 ọmọ ẹgbẹ́ National Union pátápátá báyìí ó lágbára ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ ẹ̀yin èèyàn bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ máa bá mi share fídíò yìí ẹ jẹ́ ká jíjọ wo fọ́nrán yìí ẹ̀yin èèyàn ká dẹ̀sùn gbọ́ gbogbo ṣe lọ láàrin Oluomo àti Alhaji Wasiu Ayinde kẹ̀dẹ̀ máa bá mi fò opinion ti yín nípa ìsí comment. President National Union ni ṣé àwọn ọlọ́kùn yìí Àyìndé lọ́kọ́ta òun ló ta newspaper níbi ìgbìmọ̀ ọlọ́pọ̀ wa àwọn ọ̀dẹ́ fi ṣakọ́ àwòrán lé rẹ̀ ọgbọ́gbọ̀dá ọ̀gá ilé àfi ṣe ìgbéraga ó sì ní ìhù mi nínú sẹ́yìn ìbọ̀dí ìbọ̀ Àyìndé ọkọ̀ pẹ̀pẹ̀ ló mọ́ra ọlọ́pọ̀ bá ti ṣe ṣe ti di nígbà Àyìndé bẹ́ẹ̀ bá ti di nígbà pẹ̀pẹ̀ ló mọ́ra ni ọlọ́dúnlẹ́kọ̀ọ́ ọmọ sọ́ọ̀sì létí lójoojúmọ́ lápáta kan lè ṣe ìdílé ó fi di dandan láti kó àwọn àjọ fún bọ́lá Àyìndé oṣooṣù ọwọ́ yẹn ìkọ́ gbọ́dọ̀ ìdúró ọ̀rọ̀ orí street kọ́ ọ̀rọ̀ national policy ni ọmọ bọ́lá Àyìndé lápáta kan lọ́dà rí o àbẹ̀dùkọ́ ló ṣe é yóò fẹ́ kọ́lé ẹ̀kọ́ ọlọ́wọ́ bá ti ṣe ìdí ẹ̀ka ní pé máa dún sí ìlú Àyìndé àìṣe nàyẹ́
Ispitala. Bíkẹ́tà. Everybody pátápátá. Pépé ṣẹ̀dí pálápọ̀. Ọgbọ́gbọ̀nà àwọn Ayinde. Láti di national Ayinde. Ọ̀rẹ́ ìkàlẹ̀ jùlọ. Pépé pátápátá. Ọ̀pẹ́ ọlọ́pọ̀. Ọgbọ́gbọ̀nà àwọn Ayinde. Today, 2025, about Balao, Ayinde, 124. Ó lágbára ó lẹ́tíkẹ́ ẹ wo bí yìí ṣe pọ̀ fún Olúọmọ ẹ wo báwọn èèyàn ṣe ń gbéyìí fún tán gbóríyìn fún tán ṣàwọn tán ń celebrate ẹ lọ́tún lọ́sì K1 the ultimate ó really celebrate Olúọmọ ká má pààrọ̀ ṣùgbọ́n àwọn ìmọ̀ràn tí wọ́n gba Olúọmọ yìí náà àwọn ọ̀rọ̀ ìyànjú tó ṣe kókó tó ṣe pàtàkì ni àmọ́ ojú wo lẹ́yìn fi wò ìyàwó ló kọ sí yín ẹ máa bá mi sọ opinion tí yín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV tẹ́yìn ò bá tí ì follow wa tẹ́lẹ̀ ẹ rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ dẹ̀ máa bá mi share fídíò yìí ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.